ẹ̀yin èèyàn ẹ wá ń bí ẹ wá gbọ́ ọba olúwo ti fàájà o ọba olúwo ti fàájà ọba olúwo ti sọ̀rọ̀ o etí èmi nìkan kọ́ ni ó gbọ́ o ọba olúwo sọ̀rọ̀ ṣùgbọ́n kí n tó play fídíò yìí ẹ jẹ́ kí n yànnà náà fún yín ọ̀rọ̀ yìí ó rí bákan bákan létí tèmi gangan fúnra mi ṣùgbọ́n á wù mí kí gbogbo ayé náà bá mi wò lórí ìkànnì kẹ́ wá sọ opinion tí yín sí comment section ọba olúwo ló sọ èmi kọ́ o ẹ comment kẹ́ like kẹ́ dẹ̀ bá mi subscribe sí Orokilawa TV ọba olúwo ti sọ̀rọ̀ ó ti fàájà o ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí ọba olúwo sọ ọ̀rọ̀ yìí ó lékenkà ọba olúwo ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá sì lọ́ba olúwo sọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ ẹ jẹ́ kí gbogbo wa ká lọ wá nǹkan fìdílé kí gbogbo wa wá wo nǹkan tí ọba olúwo sọ ká gbọ́ nǹkan tí ọba olúwo sọ ẹ má gbàgbé lórí Orokilawa TV ẹ bá mi subscribe kẹ́ ẹ bá mi share kẹ́ ẹ dẹ̀ bá mi comment kẹ́ ẹ bá mi like ẹ ní wówó tí o nǹkan ò ní sẹ̀mí yín ilẹ̀ Yorùbá kò ní dàrú láṣẹ Èdùmàrè ilẹ̀ Odùduwà ò ní dàrú o ẹ̀yin náà gbọ́ nǹkan tọ́ba olúwo sọ ó yá ẹ máa bá mi ká lọ. Fún gbogbo ọba ilẹ̀ káàárọ̀ oòjíire pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ ń di ọba tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. Gbọ́wọ́ àwọn gómìnà wọn ó ti bí ọ lọ́ba ó ti jẹ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. N tí ń jẹ́ ọba òun gangan ni Ọlọ́run ọba. Ìwọ wá ni òun ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ẹ́ jọba lé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀ tí ò bá endorse ẹ̀ ò lè dọba. Ìyẹn ni gómìnà gbọ́dọ̀ lè tí ò bá fòǹtẹ̀lù kò sẹ́ni tó lè dọba ẹni tí gómìnà bá mú ni òun náà dẹ̀ ni Ọlọ́run mú ní o gẹ́gẹ́ bí orí adé. Gbogbo ìgbà tí ó bá fi wà ńbẹ̀ ìbá àṣẹ oṣù kan kọ́lọ́n jẹ́ apẹ́ lóyè ìbá àṣẹ ọdún 10 ìbá àṣẹ ọdún 2 ìbá àṣẹ 50 years 60 years gómìnà ni yóò fi òǹtẹ̀lù. Ní ti ètò wà nísìn ayé àtijọ́ ti yàtọ̀ tó yẹ pé wàá jagun débẹ̀ ẹ̀wà àtàwọn ọmọ ọba ẹ̀jọ̀ dù. Nísìn ọ̀pọ̀ ìlú tí kò bá ní ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èdù tó lè sọ pé wọ́n ní Ifá ló mú ọ. Ifá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba òun ni wọ́n ní ibi tí wọ́n máa tọ́jú bọ̀ bó sọ̀dọ̀ wòlíì bó sọ̀dọ̀ pásítọ̀ bó sọ̀dọ̀ aláwo bó sọ̀dọ̀ àfáà àwọn tí a máa ń ríran ni wọ́n mọ gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn ṣùgbọ́n ẹni tọ́lọ́hun ó mú gẹ́gẹ́ bí ọba. Ifá gan òṣùwọ̀n ni máa wò yóò ní òṣùwọ̀n eléèkún kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé òun ni wọ́n ní ẹni tí fámúnì òun náà ni wọ́n fi jẹ́ bí ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ni ẹlòmíì ò jẹ́ ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba gómìnà ni ó stamp ẹ̀ tó bá wá dé ìlú yín tí gómìnà bá ti stamp ẹ̀ tó bá ti wọ̀lú àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè
wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kìíní, ọgbọ́dọ̀ bọ ilé, gbọ́dọ̀ bọ ilé. Tó o bá bọ, ṣé wọ́n lè yọ ọ lọ́ba? Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè yọ ọ lọ́ba. Ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà. Ṣùgbọ́n tó o bá ti dúró ti Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó bọ òrìṣà, o ò ní láti wọ́rì. Kò tí ì sí gómìnà tó lè yọ ọ lọ́ba. Ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù, ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà yín. Bẹ́ẹ̀mi ṣe wà yìí, mo dúró tọba tí wọ́n rọ̀ lóyè. Torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mí lọ́ba. Nítorí mo ti dúró ti ọba tí ò sí rọ̀ lóyè, ọba tí ń jẹ́ kábíyèsí kò sí. Níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíyèsí, gómìnà náà yóò máa rọ́ lọ́run lára ẹ̀. Ọlọ́run ló gbóhùn náà síbẹ̀. Kò tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọba, ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà àkúnlẹ̀bọ kankan tó nípò ọba. Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì, òun ní ń jẹ́ ọba, òun ní ń jẹ́ kábíyèsí, òun nìwọ wá ń rólé fún. Ọba ló yẹ kó máa gbé Ọlọ́run ga ju àwọn àáfàá àti pásítọ̀. Àáfàá àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run. They are messengers. Àwọn kan náà ń rólé fọ́lọ́run. Ọba àlú ló ń rólé fún Ọlọ́run ọba. Ilé tó wà gan tó bá ti wà àfin, ilé àdúà ní mọ́ṣáláṣí, ilé àdúà ní ṣọ́ọ̀ṣì, ilé àṣẹ ní ilé aláṣẹ. Tásìlá aláṣẹ kí là ń fọ ọba pé ọba ọba aláṣẹ. Ọba ní aláṣẹ, so ilé àṣẹ ní ààfin ọba. Àṣẹ tó ju gbogbo àṣẹ lọ fún wọ ọba tó bá bọ. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn tó bá gbọ́dọ̀ ṣe ní ẹ̀sìn tó jẹ́ tó ń sin Ọlọ́run ọba nìkan. Ọlọ́run nìkan ni Ṣàngó bọ, òun ló sìn. Ọlọ́run nìkan ni gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá, Ọlọ́run nìkan ni a sìn. Ìwọ náà ó wàá ṣe bí bàbá rẹ, ó sìn Ọlọ́run nìkan. Kì í ṣe pé ó wàá tún wá sọ pé ó fẹ́ sìn àwọn bọ̀dá rẹ tó ṣẹ̀ lọ. Wàá dúró tọlọ́run. Ìwọ ni ó ti wá dọba nísìn, so ìwọ làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ọba tó bá dúró ti Ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu. Àṣẹ Ọlọ́run ọba. Ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà. Àṣẹ òrìṣà ọ̀láṣẹ. Òrìṣà ọ̀láṣẹ. So ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, àṣà tiwa, ìṣe tiwa ó dùn, ó dáa láì bọ òrìṣà. Èmi ń ṣàṣà, mo ń ṣe ìṣe Yorùbá. Òrìṣà bíbọ ò sí ńbẹ̀. Òrìṣà bíbọ òun yẹn ni pé àwọn ẹ̀yin wọ́n ti tako ntí wọ́n dúró fún gangan. Òrìṣà bíbọ àti ọba Ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀, wọ́n bára wọn ṣe orogún ni wọ́n. Tó bá ti wá ń bọ òrìṣà, ó ti gbé nǹkan tí ì ṣe tiẹ̀, ó ti gbé máa. Èwo ló wàá sọ fáwọn tí ń bọ òrìṣà yẹn? Nítorí àwọn tí ń bọ òrìṣà yẹn wọ́n àṣìṣe nìyẹn. Ìyẹn ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ni àṣà àti ṣe táwa ń ṣe, tèmi ń ṣe nílùú Ìwó láìsí ìbọ̀rìṣà níbẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ọlọ́run ó tún máa fi kọ́ yín, á tún máa fún yín ní ọ̀pọ̀ nǹkan mi. Ọlọ́run ó wà pẹ̀lú yín. Ọlọ́run ó ṣàánú fún yín. Ìlú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí Olódùmarè. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed, and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.